Ìyábọ̀, the only thing tí peace lè fi wà kí wà tí Fọlá lọ submit ara yín sọ́gbà EFCC àti Dorcas kẹ́dẹ̀ iye báyìí la fi lè ṣe pa níwájú Ọlọ́run àtẹ̀yàn. Without that, no going back. I will continue. Gbogbo show ẹni máa ṣe tán. Wọn kò síbi tán ti lè pè mí. Evidence yẹ gbogbo wa tó wù. Wàá fún mi ní evidence. Ẹ fún mi ní evidence. No going back. Tí wà tí Fọlá ò bá lọ submit ara yín sí ọgbà EFCC. Ìyábọ̀, if I may ask you, níjọ́ tí Fọlá ti ń lọ sí party, ǹjọ́ orí kí ní kọ́mọ̀ ta lọ́nà, ṣé mi lówó ẹ̀ ni? Nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀ àbí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé mi mọ àwọn ọ̀rá Fọlá ni? Ṣé mi lè ní kọ́ lọ́pàá ni? Bọ̀ ǹjọ́ orí kí ní kọ́ pa? Ta lè mi? Ṣé mi jọ́ lọ àbí mi jọ́ lọ́pàá? Ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí. Kí ló tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó láti ẹnu àná? Kí ló tún ṣẹlẹ̀ o? Lizzy Anjorin ó ti jáde ó ti sọ̀rọ̀ wípé ọ̀nà kan ní wàhálà yìí yóò fi tán, ọ̀nà kan ni o. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lánàá wípé ó ní àfìgbà tí Ìyábọ̀ Òjó, Fọlá àti àwọn tó kù tí wọ́n bá lọ submit ara wọn ní àgọ́ EFCC wípé èyí báyìí ni àwọn fi Lizzy Anjorin pa ò lórí social media. Ó ní àyàfi tí wọ́n bá lọ fi ara wọn lọ lọ́dọ̀ EFCC wípé èyí báyìí ni àwọn fi Lizzy Anjorin pa lórí social media. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni Lizzy Anjorin sọ nínú fídíò rẹ̀ ní àná. Lizzy Anjorin ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní òun rẹ́dì àti túwọ́ ìjà lẹ́ẹ̀rin àwọn méjèèjì. Ó ní ṣùgbọ́n ó ní nǹkan tí òun sọ yìí wípé tí wọ́n bá ti lè gbìyànjú láti lọ ṣe é wípé ìjà yóò tán lẹ́ẹ̀rin àti òun pẹ̀lú Fọlá pẹ̀lú Ìyábọ̀ Òjó. Oníjà òun yóò tán lẹ́ẹ̀rin gbogbo wọn. Ẹ̀yin tèmi ìjẹ́rù wípé arábìnrin yìí ó ti sọ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí tàbí ẹ̀rù wípé Ìyábọ̀ Òjó àti Fọlá wọn máa lọ ṣe nǹkan tí Lizzy Anjorin sọ. Ìjẹ́rù wípé arábìnrin máa rò pé ogun yóò mì báyìí. Nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section. Ó dàbọ̀.